Abẹẹ gbọrọ Rirun lẹ́nu Ọnaọlapo. Nígbà tí iṣẹ́ ọkọ̀ wíwà kò pé mi mọ́ ni mo kọ́ṣẹ́ Ajinigbe. Bí ọ̀pọ̀ èèyàn ṣe ń wọ mọ́tò nígboro Ìbàdàn láti rìnrìn àjò lọ ṣọdún tuntun 2024 tó wọlé dọ́tọ̀ yìí níbi tó wù wọ́n, ọkọ̀ tí àwọn ọkùnrin 38 kan wọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kejìlá ọdún yìí inú àtìmọ́lé ọlọ́pàá ni wọ́n ń lọ láti lọ bẹ̀rẹ̀ ọdún tuntun níbẹ̀ ní tiwọn o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Òṣìfẹ̀sọ ẹni tó ṣàfihàn àwọn èèyàn náà fáwọn oníròyìn nìbàdàn ṣàlàyé pé ìwà ọ̀daràn bíi kájàgbá ilẹ̀ onílẹ̀, ìdígunjalè, ìjínigbé àti onírúurú ìwà ìdàlúrú bẹ́ẹ̀ ni wọ́n torí ẹ̀ fi páńpẹ́ ọba gbé gbogbo wọn. Gẹ́gẹ́ bí Òṣìfẹ̀sọ ṣe fìdí ẹ̀ múlẹ̀, 8 nínú àwọn afurasí ọ̀daràn yìí ni wọ́n mú fún ẹ̀sùn ìjínigbé. Àwọn afurasí ajínigbé ọ̀hún ni wọ́n máa ń purọ́ fáwọn èrò inú mọ́tò pé ọ̀kan nínú àwọn èrò inú ọkọ̀ gbé owó kan pamọ́ sínú búùtù lẹ́yìn ọkọ̀. Bó tilẹ̀ jẹ́ pé lára àwọn lẹni tí wọ́n sọ pé ó lówó ọ̀hún wà o, níṣe làwọn ọ̀bàyéjẹ́ èèyàn yìí yóò dìbọn bíi pé wọ́n gbà láti pín owó ńlá náà fún gbogbo àwọn tó wà nínú mọ́tò wọn. Níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ni wọn yóò ti mórílé ọ̀nà ilé oníṣègùn wọn, níbi tí wọn yóò ti fi oògùn ra àwọn èrò inú mọ́tò náà níyè tí àwọn onítọ̀hún kò fi ní mọ ohunkóhun tó bá ń lọ mọ́. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ níbàdàn lọ́tẹ̀ yìí kì í ṣe ajínigbé bẹ́ẹ̀ lásán. Apá kan ajínigbé, apá kan olè ni wọ́n. Aláròyé gbọ́ pé bí ara ṣe fu ẹni tí wọ́n gbé lonítọ̀hún tá a forúkọ bò láṣìírí fi gbé ta, tí wọ́n sì sáré tì í bọ́ sílẹ̀ nínú mọ́tò náà lẹ́yìn tí wọ́n ti jà á lólè owó àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Níbi tí àwọn afurasí ọ̀daràn yìí ti ń sá lọ làwọn ọlọ́pàá tó wà ládùúgbò Yemẹtu níbàdàn ti gbá yá wọn tí wọ́n sì rí àwọn ọ̀bàyéjẹ́ èèyàn náà mú, gẹ́gẹ́ bí alukoro ṣe fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn níbàdàn. Orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tọ́wọ́ àwọn agbófinró tẹ̀ ọ̀hún ní Tèmítọ́pẹ́ Múrákìyọ̀, Akínlàmí Ayọ̀mípégbà, Olúsọjí Akínlóṣe àti Kenneth Ọ̀para. Nígbà tó ń bá Aláròyé sọ̀rọ̀ lásìkò tí alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàfihàn òun àtàwọn ẹgbẹ́ ẹ̀ pẹ̀lú àwọn afurasí ọ̀daràn 30 yòókù lórí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tó wà lẹ́lẹ́yẹlé. Lórúkọ CP Hamsat Adébọ́lá tí ṣe ọ̀gá àwọn ọlọ́pàá pátá nípínlẹ̀ Ọ̀yọ́, ọ̀gá àwọn afurasí ajínigbé wọ̀nyí Yísà Ọnaọlapo sọ pé àtijẹ àtimu ló sún òun dédìí ìwà ọ̀daràn náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ọkọ̀ tansí ni mò ń wà tẹ́lẹ̀ kí n tó máa bá àwọn ajínigbé ṣiṣẹ́. Èmi ni mo ní kí wọ́n kọ́ mi bí wọ́n ṣe ń jíyàn gbé nígbà tí iṣẹ́ tansí wíwà kò mówó gidi wá mọ́. Èyí tá a ṣe tí àwọn ọlọ́pàá fi mú wa ni pé a purọ́ fún èrò inú mọ́tò tá a gbé pé $1.5 mílíọ̀nù náírà wà nínú mọ́tò níbi tá a ti ń gbé obìnrin yẹn lọ. Nígbà tá a dé àdúgbò Yemẹtu lóbìnrin yẹn ti pariwo, bá a ṣe tì í bọ́ sílẹ̀ nínú mọ́tò nìyẹn kó tó di pé àwọn ọlọ́pàá wá mú wa ládùúgbò yẹn. Àwọn òṣìkà ẹ̀dá mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún pẹ̀lú ọkọ̀ tansí tí wọ́n lò fún iṣẹ́ ibi náà ti wà látìmọ́lé àwọn agbófinró báyìí. CP Adébọ́lá ti ṣèlérí láti gbé àwọn afurasí ọ̀daràn wọ̀nyí lọ sílé ẹjọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.